Send the link yẹn sí gbogbo àwọn yẹn. Ó lè àbíká ní sọ̀rọ̀ ìsà àwọn yẹn gbọ́n tí màá wọlé. Ẹ̀sùn change. Kò sí ní ilé ìsùn kó ti hàn jù báyìí. Kò sí. Ilẹ̀kùn wo nìyẹn? Ṣé kìí ṣe ilẹ̀kùn yàrá? It's yours. Okay. I'm send it see. Oh, lọ wò ó ṣé tó bá gbọ̀n ìwé ẹ̀yà ìwé tẹ́ ń wò yẹn ń kọ́ ìbúlẹ̀ gbé sí ẹ ti gbé síbi tó ṣèwò. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم من بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ بكلمة الله التامة من شر ما خلق أعوذ بكلمة الله التامة من كل شيطان وهمة ومن كل عين لامة قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ ń wò káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá gbogbo yín àtàwa táwa lórí ètò yìí náà Ọlọ́run á gbàdúrà yín ẹ rí bá ti ṣe ẹ rọ́nà gbégbà ẹ ní rí dààmú àkóbá àdábà ò ní jẹ́ títí yín gbogbo mo fẹ́ yín Ọlọ́run á bá yín fẹ́ mo kọ̀ yín Ọlọ́run á bá yín kọ̀ oore ilé ayé àti tọ̀run Ọlọ́run bá mi ṣe fèmí àti yín ọlá tí tóbi Ọlọ́run èmi àti yín àwa máa bẹ nínú ìkẹ́ Ọlọ́run títí láéláé bí akílẹ̀ ilaha illallah sayyidina muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní o èyí tá ń ṣe yìí Ọlọ́run kó gbà ní bàdá fi ń ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ ni àwọn irú nǹkan tá ń ṣe là ń pè ní sàdákà járíyà akẹ́kọ̀ọ́ káàkiri àwọn tó ní ká máa ṣe ẹ̀ fáwọn èèyàn láti máa la àwọn èèyàn lójú kúrò nínú ojú dúdú kúrò nínú wàjádínà bá àná so ká tó tẹ̀síwájú mo ti sọ fún yín àwọn ò tí ì lọ Mẹ́kà ìyàwó mi ò lọ Mẹ́kà tí n bá dẹ̀ lọ ń pe lálàájà nísìn káwọn àlájà má lọ mọ bínú pé ìyàwó rẹ̀ ò tí ì lọ Mẹ́kà ń pe lálàájà o so ọlọ́run àṣẹ ájì nírọ̀rùn fún wa so mi nílé pé lálàájà torí mo fẹ́ jẹ́ kó lọ so tí máa gbé ìyàwó mi máa wò pé bóyá mo lókà so tí máa dẹ̀ ní máa ìdíyà ó máa lọ wò pé èwo ní English tí wọ́n á sọ kéèdì àdìyà yìí so bó ṣe jẹ́ nìyẹn so ìyàwó mi máa advert gẹ́gẹ́ bá iṣẹ́ ní last week ó máa advert àwọn product wa síwájú a máa ní full package fún yín lónìí ẹ̀kọ́ lílé yìí tí ò sí pàǹfìtọ̀ fọ̀gbẹ́ bí sínú láì tààlà ẹ bá wo tọ́pìkì ẹ máa rí ìtúsílẹ̀ fún diabetics èmi dà ń sọ kinní kan gbogbo nǹkan tí bá ń kọ́ ẹ̀yin èèyàn àwọn tó ń pè wá gan tí wọ́n bá pè mí pé nǹkan báyìí happen sóhun nínú sickness gbogbo àwọn èèyàn tó bá ń pè mí fún ìrànlọ́wọ́ àbí tó ń ra product wa èmi máa ń lọ síbi nǹkan tó bá béèrè lọ́wọ́ mi yẹn èmi máa ń lọ síbẹ̀ pẹ̀lú nǹkan méjì ni natural and spiritual èmi máa fi attend any case tó ń bá gbé wá bá mi kò bá sọ pé spiritual ni kò bá ní natural ni kò kan èmi àmẹ́mi o nǹkan tó ló ń ṣe tó pè mí dá sí natural àti spiritual èmi á fi pọ́ lọ́hùn dá sí so diabetics a máa sọ̀rọ̀ nípa ẹ̀ obìnrin tó ń bẹ lọ́wọ́ ọmọ a máa kọ́ wa ní ẹ̀kọ́ ní kíkọ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ nǹkan tí wàá lọ ṣe fúnra ẹni kò sí pé kíní ó ti yẹ yín then ọlọ́run sì gbà then àwọn ọkùnrin náà fún ìlera kí transformer lè máa sáná dáadáa so ó wà ń bẹ̀ then evil bá ṣe lè bọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn ó wà ń bẹ̀ so àti ẹ̀kọ́ nípa pé tí wọ́n bá ti ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun àwọn symptoms burúkú láti evil word yẹn àwọn nǹkan tó lè ṣe torí àwọn tí ó yẹ pé wọn ò lè ka kéwú sọ pé nǹkan méjì mẹ́ta tí wọ́n á mú pọ̀ tó dẹ̀ jẹ́ nǹkan àlálù tí ó dẹ̀ sí problem táwọn náà máa fi purify ara wọn so ọlọ́run á gbàdúrà wa inshallah rahman so ká ṣe kíákíá torí kò sí time bismillah assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh mo fi kíkí ọlá mo fi kí gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé lẹ́ni o. ẹ dákun bá wa share fídíò yìí ká invite
àwọn èèyàn. Sheikh Afagba International Health and Spiritual Department. Àwọn ètò àwọn nǹkan tó dára fún ètò ìlera wa nípa àwọn product wa. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ fi eléyìí hàn gbogbo ilé. Ṣé ti rí? Méjèèjì. Ṣé ti rí? Eléyìí ó bá ìwẹ̀ lọ, ìwẹ̀ ìpara. Eléyìí fún jíjẹ ni. Ó máa create barrier between you and the evil world. Protection ni. Ẹ̀mí òkùnkùn ń dáyàn láàmú ni. Èèyàn ò ní lọ síwájú, àlákàlà pọ̀ tó bá ti lálàákàlà ó ti máa wò pé nǹkan rere tó ń rí níwájú tó ń expect níwájú kò ní bọ́ sí, kò ní ṣe. Ẹ ń kojú bọlé káàkiri ni, à ń wétú àgbà, ẹ̀yọ́nú àgbà. Ìtọ̀fọ̀gbẹ́ nìyẹn. This is natural purification. Yeah, you chase evil and can pray for blessing. Tí ṣùgbọ́n tí evil bá ti lọ, ẹ má bínú, ẹ̀mí òkùnkùn evil. Tẹ́ ẹ bá ti lọ, tẹ́ ẹ ti mọ̀ pé ẹ ti wà so purify, kò sẹ́mi òkùnkùn. Nǹkan tó dáa ó máa wọlé. Ó máa wọlé. Ọlọ́run á dẹ̀ fún wa ní ìlera tó péye, àlàáfíà tó péye tá a fi máa gbáyé. Torí òun ló ń sànyà. Tá bá ń dààmú títí nínú ayé tí ò bá sálàáfíà tẹ́mi bá pin. Àsìkò tí kádàrá Ọlọ́run bá fẹ́ ṣe pé ìrọ̀rùn á dé, ẹ̀mí á ti pin àbí káìsàn ó ti dé. Ẹ jẹ́ ká mójútó ra wa. Ẹ̀mí òkùnkùn ká má gbà láyè nínú ìgbésí ayé wa torí pé wọ́n mú àìsàn wá. Àwọn àìsàn káìsàn. Nǹkan tó natural tó ṣe pé medically ó real. Ẹ̀mí òkùnkùn náà ní tiwọn tó fi máa ń da àwọn mádàmọ̀ láàmú. Tá bá ti súnmọ́ Ọlọ́run, àmójútó ra wa. Ẹni tó ti ní ìpèníjà lórí nǹkan kankan àbí kejì tó ti ń lògùn sí nílé ìwòsàn kó tẹra mọ́ ògùn ẹ̀ kó dẹ̀ súnmọ́ Ọlọ́run kó máa gbàdúrà. Kó ṣọ́ra fún gbogbo ibi tí ẹ̀mí òkùnkùn ti lè complicate issue ẹ̀. Ṣó ti yé yín? So òun la ṣe come up with this. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti Sheikh Afagba àwọn prof wa pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ ọpọlọ. A máa yà yín lẹ́nu pé báwo ni powder àtíkè ló ṣe máa jẹ́ oògùn ìwòsàn fún evil and all that. Even ní apá kejì lọ́dọ̀ àwọn tó ń fi nǹkan ìṣẹ̀ṣe, I'm very sorry to say, tó jẹ́ nǹkan ìbílẹ̀ tó ń fi ń kojú ẹ̀, wọ́n á móríṣiríṣi, wọ́n á gun pọ̀. Ẹ rí i pé jíjó náà ni wọ́n máa fún yín. Á dàbí àtíkè ni. But gbogbo àwọn nǹkan yìí ó ń kó bá ìlera wa, ó ń kó bá inú wa. Ṣùgbọ́n eléyìí bí ìsìnláhì tààlà téèyàn wà nílùú òyìnbó tó gbé fáwọn òyìnbó tó ń gbé wọ lab, wọ́n máa sọ fún ẹ, wọ́n á confirm ẹ pé nǹkan tó dára fún ìlera ni, ó ṣe é jẹ, ó ṣe é mu. Ṣùgbọ́n o ẹ̀mí òkùnkùn máa jìnnà sí ẹ bí ìsìnláhì tààlà. Eléyìí fún jíjẹ ni bó ṣe wà. Kó àjórí gún o, àjórí àkàlà sínú ẹ o. Nǹkan tó natural prophetic medicine, gbogbo nǹkan tí Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam tó jẹ́ ká mọ̀ wípé ó ń kojú ẹ̀mí òkùnkùn, ó dára fún ìlera wa, gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Ìmọ̀ ìjìnlẹ̀ ni látọ̀dọ̀ àwọn ṣèyíkì wa. Ọlọ́run ọba aláàánú dẹ̀ fi àlùbáríkà sí púpọ̀. Àwọn èèyàn ń dúpẹ́, wọ́n ń dúpẹ́ gan. Ẹ̀mí òkùnkùn tó bá ti jìnnà sí wa, nǹkan tó natural tó jẹ́ nǹkan tó Ọlọ́run kọ mọ́ wa, ó máa wá. Even kádàrá tí ò dá gan nígbà míì tá a bá ti wà purify, tá a kojú bọlé káàkiri tá ń gbàdúrà, àdúrà máa ń jẹ kádàrá tí ò dàbí ìsìnláhì tààlà. Gbogbo ilé ló ní ìdílé, ọmọdé ni o, àgbà ni o. Tẹ́mi òkùnkùn bá ti jìnnà sí wa, ọ̀nà máa là bí ìsìnláhì tààlà. Ìkejì eléyìí fún ìwẹ̀ ni. Ẹ pò mọ́ṣẹ́ ẹ̀wẹ̀ yín, bóyá liquid ni o, bóyá ẹni ọṣẹ ni o, ẹ gún ọṣẹ ẹ̀wẹ̀ yín, cream ni o, ẹ mix ẹ fi wẹ̀, ẹ fi para. Ọmọdé lè lò, àgbà lè lò, gbogbo lé ni. Kò ń ṣe ètò nǹkan tó ṣe pé mò ń lò lọ́wọ́, àlejò gbọ́dọ̀ bá mi nídìí ẹ̀mí gbọ́dọ̀ fàlejò lò. No, gbogbo ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí òun ló lè lò. Even àwọn olójúkojú gan nígbà míì wọ́n á tọrọ ẹ̀ lọ́wọ́ èèyàn torí kò ń ṣe gbogbo nǹkan lágbára títí wọn náà ká. Ìsìnláhì tààlà gbogbo lé ló nídìí ẹ̀. Ẹ nídìí ẹ̀ gidi láti bọ́ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn. Ayé ń dà mí láàmú ni, mi ò ní lọ síwájú ni. Tẹ́ bá ti lé ẹ̀mí òkùnkùn jìnnà, ọ̀nà yín máa ṣí, ọ̀nà yín máa là bí ìsìnláhì tààlà. Bẹ́ẹ̀ ni ṣe ti gbọ́ nǹkan táwọn dáàdì sọ. Láti 170,000 òun láti bẹ̀rẹ̀ quantity ẹ̀ láti máa tà fún àwọn èèyàn. Iṣẹ́ ọpọlọ gidi ni. Àwọn nǹkan tó dẹ̀ wà ń bẹ̀, àwọn nǹkan tí ò rọrùn láti rí ni, tí ò rọrùn láti rí, tí ò ń ṣe nǹkan ilẹ̀ adúláwọ̀ rárá. Àwọn ètò tó ń mú pọ̀ láti àwọn Egyptian country, Arabian, Indian and all that. Gbogbo àwọn ìlú tí wọ́n mọ̀ nípa nǹkan ìlera
àkànsára sí wọn àdẹ̀dúpẹ́ fọ́lọ́run alhamdulillahi rabbil alamin gbogbo ilé ló gbọ́dọ̀ ní quantity ẹ̀ ó bẹ̀rẹ̀ láti 100 the least quantity rather ó bẹ̀rẹ̀ láti 170,000 naira upward. Ẹ ṣé àdúpẹ́ gbogbo ilé miracle leaves náà lélẹ́yìí ẹ lò ẹ fọ́n sínú ilé yín tẹ́ bá fìlú pẹ́ mi òkùnkùn ẹ lè lò sínú ẹ lè mú ẹ lè fi wẹ̀ lágbára Ọlọ́run ẹ̀mí òkùnkùn máa jìnnà sí wa torí evil ti gbáyé kan kò síbi tí wọn ò sí kọ́lọ́run kó wa yọ kó ṣàánú wa ni kó má jẹ́ ká ṣìrìn kó má jẹ́ ká ṣìyàn ẹ̀mí òkùnkùn máa ń da kádàrá láàmú púpọ̀ jù ẹlòmíì máa ń kú sínú ẹ̀ ó máa ń bá ẹlòmíì wọ sàárè kọ́lọ́run ṣàánú wa kó lé ẹ̀mí òkùnkùn jìnnà sí wa kò dẹ̀ ń dédé ń wá naturally wọ́n bí mọ́ wa ni bọ́lá ń ṣe ṣètò ayé nìyẹn ó dẹ̀ ti bá aládéhùn pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fira ẹ̀ lẹ̀ fún yín òun náà fira ẹ̀ sílẹ̀ fún wọn ni ọlọ́run náà pọ̀sì pẹ̀lú angel tó ní kó máa ṣọ́ wa ni bọ́tá àbá ti fira wa sílẹ̀ fún wọn lè ráyè nínú ayé wa torí àdéhùn tọ́lọ́run bá wọn ní nìyẹn pẹ́yìn tó bá ti mọ̀ èmi ọlọ́run lọ́lọ́run kò sí nǹkan kan kò sí agbára tẹ̀lé lò ẹ̀ lè ní kápá lórí wọn so ẹ try miracle leaves náà ewé tó dáa ni tó ń gbọ́ gbogbo nìṣe àrùn nínú ara tó dẹ̀ ń chase ẹ̀mí òkùnkùn gbogbo àwọn product wa náà nílé láì fàkókò ṣòfò caterpillar bulldozer all in one transformer 1100 power gbogbo ẹ̀ ló wà ní bíbá yìí gbogbo ilé ló nídìí ẹ̀ obìnrin tó ní ìjú tó ní growth ẹ nídìí bulldozer met fibroid àwọn tó ní ovarian yeast gbogbo nǹkan tó ń da ilé ọmọbìnrin láàmú tó ń block ẹ nídìí bulldozer met fibroid kò ń ṣe fibroid nìkan ló ń ṣiṣẹ́ fún bọ̀ gbogbo ìpèníjà tó ń da ilé ọmọ láàmú èyí tó ń block túùbù ni èyí tó ń so mọ́ ara ògiri ibi tí ilé ọmọ wà ní tó ń disturb ẹ nídìí ẹ̀ fún then caterpillar it will make you to conceive easily for both couples ọkùnrin àti obìnrin enter to ẹlẹ́ni obìnrin tí kò ovulate dáadáa ni tí ò ní ẹyin tó quality ẹ nídìí caterpillar pẹ̀lú ọkùnrin náà tí àtọ̀ rẹ̀ ò tó so transformer 1100 power náà á jẹ́ kí ọkùnrin mọ ojúṣe ẹ̀ dáadáa kó mọ ẹ̀tọ́ ẹ̀ lórí bẹ́ẹ̀dì then all in one gbòǹgbò iléeṣẹ́ ṣèyíkà fàgbà nìyẹn pure natural herbs ni oògùn tó ń wò more than 300 ailments ni ẹ try ẹ kẹ́ dúpẹ́ fọ́lọ́run gbogbo lé ló tiẹ̀ nídìí all in one ẹni tí gbogbo nǹkan ò wá òkè fún ni naturally òun lálàá òun jẹun lójú oorun ni òun forí kókún aláǹtakùn ò wá òkè nínú àgọ́ ara ẹ̀ o ní problem joint pain severe pain ara ríro onídìí ẹ̀ hypertension ni blood pressure onídìí ẹ̀ gbogbo oríṣiríṣi àìsàn kódà àwọn tó ní cancer leukemia cancer of blood ọlọ́run ń gbẹ́bẹ̀ wọn ó ń gbàdúrà wọn ó ń fún wọn níwòsàn látara all in one natural herbs bẹ́ẹ̀ ni ẹni tó ní ìpèníjà problem ojú ni gbogbo níṣe ni nǹkan ń dàyàn láàmú lágọ̀ọ́ ara gan ni ó ti go for series of tests wọn rí nǹkan tó ń ṣe ẹ́ tó bá ń lo all in one wọn á padà rí nǹkan tó ń ṣe ẹ́ ó dẹ̀ máa gbọ́ bí bismillahi ta'ala bẹ́ẹ̀ náà ni brain booster ìlèhàmù ni ìsọ̀yè ni ó wà ń bíbá gbogbo ẹ̀ ló wà fún ọmọdé ni ó ti ń ṣe dáadáa kò ṣe dáadáa mọ́ ẹni dẹ̀ àgbàlagbà tó ń gbàgbé nǹkan ni obìnrin tó ti fẹ́ máa súnmọ́ menopause ẹni tó ń gbàgbé nǹkan naturally you need to work on your brain so that ẹ ní máa gbójú fáìnà ẹni dẹ̀ so gbogbo àwọn ètò ìlera tó péye everything ló wà lọ́dọ̀ ṣèyíkà fàgbà so ṣèyíkà fàgbà natural herbs caterpillar wa is 20,000 naira ní nàìjíríà ó wà lórí promo ó wọ́n gan ní South Africa ní bíbáyìí then caterpillar náà 20,000 ileamu brain booster òun náà 20,000 naira ní transformer náà 20,000 25,000 ní transformer all in one òun ló ń wo gbogbo àìsàn òun lówó ẹ kéré jù nínú product wa torí gbogbo lé ló nídìí ẹ here in South Africa à ń tà ní rate of 1,500 rand bọ̀ nílé ajé káwọn èèyàn máa jàǹfààní ẹ̀ gan 15,000 naira òun là ń tà nílé 1,500 naira is a lot of money ní naira now nísìn 48,000 naira Nigeria money lẹ́ máa fi gba 1,000 rand ní South Africa
ṣe ti rí pé a mú wálẹ̀ gan kí gbogbo lè jàǹfààní ẹ̀ especially ibi tá a ti wá nílùú wa wọ́n níjẹ̀ Ògùn náà ń ṣiṣẹ́ púpọ̀ gbogbo ayé dẹ̀ ń dúpẹ́ lórí ẹ̀ Ọlọ́run máa jẹ́ kí ìwọ náà dúpẹ́ o ẹ máa dúpẹ́ ó làwa gan ń lò nínú ilé wa ọmọ wọ́ ni ọmọ kékeré ni ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ni àtàwa tá a ti débi tá a dé òun là ń lò Ọlọ́run dẹ̀ ń fi àlùbáríkà sí ẹ̀rí bá a ṣe rí adúpẹ́ wa lálàáfíà àdúrí alihamudulilayi rọ́bìlà alamin àwọn oògùn tá à ń lò lélẹ̀ gbogbo lé ló ní ìdí ẹ̀ bí sí ni láì tààlà ó máa bá yín lára mu Ọlọ́run máa túbọ̀ máa pèsè àrísìkí ẹ̀mí òkùnkùn máa lọ ọ̀nà máa ṣí ọ̀nà máa là kí n tó fún ṣèyíkì láàyè kan kọ yín ní nǹkan tó fẹ́ kọ yín èmi náà ní nǹkan tí máa kọ yín but after táwọn bá sọ̀rọ̀ tán a máa sọ̀rọ̀ nípa ìlera lórí àwọn tó ní problem urinary tract infection àti kidney stone nǹkan tó ń fà á àti nǹkan tẹ́ ẹ máa lò tó ṣe pé lójú ẹsẹ̀ ẹni tó ti ń dààmú fún wàhálà àtọ̀sí ni mò ń tọ̀ ẹ̀jẹ̀ ń kán níbi ìtọ̀ mi mò ń dúró kí ìtọ̀ mi máa padà wá lẹ́yìn ẹ̀ kó máa ṣe kò sálàáfíà pẹ̀lú ìtọ̀ tó ti ń bá wò tipẹ́tipẹ́ kódà ó ti ń lo oògùn òyìnbó kò gbọ́ má fi oògùn òyìnbó ẹ sílẹ̀ ó ní nǹkan tí mo máa fún ẹ egbòogi tó dájú ni kí n kọ́ wọn lọ bẹ́ẹ̀ kí mi parí prógráàmù ti tèmi ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn àdúpẹ́ ò bàbá ní kí n kọ́ yín èmi wò pé ká ṣe prógráàmù tán kí n ṣẹ̀ṣẹ̀ wá kọ́ yín torí mi ò fẹ́ káwọn èèyàn lọ mo fẹ́ kán jàǹfààní ẹ̀ o mo ṣe wò pé kẹ́ ẹ sọ̀rọ̀ bismillah so ẹni tó bá ní ìpèníjà lórí ìtọ̀ tó mọ̀ wípé tó bá ń tọ̀ ìtọ̀ yẹn á máa wá ṣeréṣeré tó bá tún wá tọ̀ tán títọ̀ yẹn bá fẹ́ padà á máa dùn mọ́ ẹ títọ̀ yẹn bá fẹ́ padà ẹ̀jẹ̀ tún máa yọ díẹ̀díẹ̀ problem tó le díẹ̀ ni ẹlòmíì ti máa ń experience ẹ̀ láti kékeré ó dẹ̀ sì bá dàgbà ó ti di bárakú ó ti ń lògùn òyìnbó sì kò lọ nǹkan tí mo fẹ́ fún ẹ ó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Allahu Ta'ala torí Ọlọ́run gbogbo nǹkan tó dá fún wa ní jíjẹ ni o tó dá fún wa ní jíjẹ kó dára fún ara wa oògùn ni ṣùgbọ́n àwọn èèyàn kò ń fi ojú sí bẹ́ẹ̀ ni ẹni tó ní kidney stone kí ọ̀tí ẹ̀ ní fún kidney stone má fògùn òyìnbó tó ń lò sílẹ̀ o ó máa help ẹ kódà àwọn dókítà máa padà bí ẹni pé kí ló lò because ó ní duration of time tẹ́ fi máa lo oògùn yìí tí ò bá dẹ̀ ti gbọ́ kó lọ kíákíá wọ́n á tún sẹ́ẹ̀tì míì fúnyàn but pẹ̀lú nǹkan tí mo fẹ́ kọ́ yín bí isinilahi ta'ala ó máa dohun ìgbàgbé kí ni nǹkan tẹ́ ẹ ní ìdíṣẹ́ mọ́ àgbàdo tá máa ń jẹ yẹn ó ní iṣẹ́ tó pọ̀ púpọ̀ lára ẹ kàn ṣáà bá mi wá àgbàdo bóyá ẹ máa lọ sí oko ni o àbí ẹ máa wọnú ṣọ́ọ̀pù ẹ máa rà á maize air ó ní oògùn tí mo fẹ́ fún yín egbògi tó dájú ni gbogbo níṣe ni kò síṣẹ́ tí ò ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn ò ń fi ojú sí tá a bá ti ra àgbàdo tá a ṣe àgbàdo jẹ gbogbo nǹkan tó bá wà lára ẹ̀ a máa yọ dànù mi ò sọ pé ṣùkú àgbàdo mò ń sọ̀rọ̀ nípa corn silk consic irun ara àgbàdo ẹ mọ̀ tí àgbàdo tá bá ti mú àgbàdo báyìí mi sọ̀rọ̀ ìrùkẹ̀rẹ̀ àgbàdo tá bá ti mú àgbàdo tẹ́ bó lára tẹ́ ṣe ewé tínrín tó máa ń wà lára ẹ̀ tó máa ń dàbí kọ̀ǹkọ̀ǹ ẹ ti get ẹ ẹni tí ò ní access sí tẹ́ bá ra àwọn tó ń ta àgbàdo tó ń yan àbí wọ́n ń ṣe gbogbo kinní yẹn ẹ̀yin ẹ kó nílẹ̀ ní titi yín oògùn wòsàn tó péye ni consic irun ara àgbàdo maize air ẹ nídìí ẹ tẹ́ bá ti mú ẹ kàn ṣán nù níwọ̀n bá bẹ bá ṣe lè ṣán ẹ ṣe ẹ sọ di tíì ẹ tó ní ìtọ̀ tó ń tọ ẹ̀jẹ̀ nínú ìtọ̀ urinary tract infection kó ṣe kó máa mú ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run oògùn tó confam gidi ni a lè ṣaláìṣe pé ká má fún ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ká má mú ní yín dùn kẹ́dẹ̀ má ṣaláì kẹ́kọ̀ọ́ tó rówó lẹ fi ń ra dẹ́tà ìfẹ́ Ọlọ́run lẹ́dẹ̀ ní pẹ̀lú wa tẹ́ ń farabalẹ̀ pẹ̀lú wa pé kẹ́ máa bá wa ká lọ igi kan ò lè dágbó ṣe tí ò bá sẹ́yìn olólùfẹ́ wa kò sí àwa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillahi rabbil alamin nǹkan tí ọkọ mi fi ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sàn ni kò ń ṣe gbogbo àwọn èèyàn ló ní agbára láti fi lè ra product títí wa kò ń ṣe pé bóyá pé ìgbéraga àmọ́ bí ìlú ṣe rí but ìmọ̀ ọpọlọ nǹkan tọ́kọ mi gbé kalẹ̀ tá a fi ń jẹ tá a fi ń mu ni ṣó ti yé yín àwọn egbògi tá a dẹ̀ fi ń ṣe ó wọ́n kò ń ṣe nǹkan tó dùn rí púpọ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa òun ló jẹ́ kó wọ́n kò ń ṣe pé bóyá pé àrò gbogbo ayé wa pín sí lórí
Ọlọ́run kẹwàá bó ti wù kó mọ alhamdulillahi rabbil alamin. So àwọn kan wà tó ṣe pé wọn ní owó, kò sí agbára tààrà torí ìka ò dọ́gba láti fi ra oògùn wa. Wọ́n ń wá nǹkan tí mò ń fún yín, ó ní wọ́n fi ń tọ́jú wọn. Ẹni tó ní hypertension tó serious, hypertension tó ti ń complicate many things. Ẹni tó ní ìtọ̀ ṣúgà, ẹni tó ní kidney stone, even ẹni tó ti ní problem kidney tó ti wà lórí dialysis lọ́spítà tó ti ń tọ́jú ẹ̀. Gbogbo nǹkan tí mò ń sọ fún yín, nǹkan tí mò ń kọ yín, ó ní wọ́n fi ń tọ́jú wọn. Àṣírí ìlera tó péye ni many people ò mọ̀, ṣùgbọ́n màá jù sílẹ̀ fún yín. Ọlọ́run dẹ̀ máa fi àlùbáríkà sí. Tẹ́ bá rẹ́ni tó ní problem pẹ̀lú kíndìnrín ẹ̀, ó ti ń lògùn sí ni, àbó ń fura pé nǹkan kan báyìí ṣe òun. Nǹkan tí mo sọ fún yín yẹn, Consilk, just get it, ẹ boil ẹ máa fi ṣe tíì, ẹ máa mú. Ó máa control cholesterol. Tẹ́ bá ti control cholesterol yín, ẹ ti mọ̀ pé ẹ ti ń save pẹ̀lú heart problem. Gbogbo organs generally, nǹkan tí mo fún yín Consilk, yeah, ó wúlò púpọ̀ jù. Irun ara àgbàdo. Irun ara àgbàdo kò ń ṣèlùkẹrẹ, kò dẹ̀ ń ṣe ewé ara ẹ̀. Irun ara àgbàdo ẹ kójọ bí kankan, ẹ̀yin ẹ dá sínú pọ́ọ̀tì ẹ̀sìn kẹ́ máa mú bíi tí continuously. Ẹni tó ń tàtù ẹ̀jẹ̀, má fògùn òyìnbó sílẹ̀ tó bá ti wà lórí ẹ̀ o. Condemn ẹ̀, ó máa help ẹni. Ẹni tó ní kidney stone, báyìí ni cure ni fún kidney stone. I'm telling you the real fact. A ti fi treat àwọn èèyàn, Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀. So ó wù mí láti inú, ó wù Sheikh náà látọkàn pé ká fún àwọn olólùfẹ́ wa. Tí ò bá ṣe yín, tẹ́ bá rá àwọn tó ń ṣe, ẹ fi ràn wọ́n lọ́wọ́, ẹ fún wọn, ẹ̀yin náà máa gbà ládá. Bẹ́ẹ̀ ni ẹ share program wa, ẹ like ẹ̀. Tẹ́ bá ní ìbéèrè, ẹ pè wọlé, ẹ bá wa sọ̀rọ̀, àá attend sí yín. Ọlọ́run á fún wa ní ìlera tó péye. Ẹ mójútó ìlera ara yín. Àìsàn kékeré ẹ má fojú di. Ẹ sọ̀rọ̀ síta, ẹ béèrè. Kò ń ṣe pé tá ẹ bá ní owó, ẹ ní rí wòsàn. Ọ̀fẹ́ lọ́lọ́run fún wa ní gbogbo ẹ̀. Ìmọ̀nà lẹ́kàn need, just guidance. Àwọn nǹkan tá a fojú di tá a lérò. Ẹlòmíì hate àgbàdo, ẹlòmíì ò ń jẹ àgbàdo. Wọn ò lè pògì fẹ́lòmíì kó mú. Ìwòsàn gidi dẹ̀ ni. Nǹkan tó wà nínú ẹ̀ ó ní agbára púpọ̀ jù. So ẹ má gbàgbé Consilk, ewé ara àgbàdo, irun ara àgbàdo. Ẹ gẹ̀ẹ́tì ẹ̀, tẹ́ bá ti rí kódà kó ti gbẹ, kẹ́ ti rí pó ti brown, ó ti gbẹ. Ẹ kó sínú pọ́ọ̀tì, ẹ sè, ẹ máa mu omi ẹ̀ continuously. Ẹ rí gbogbo nǹkan ló máa báwí nínú àgọ́ ara yín. You can use it for prevention. Prevention ni, kò ń ṣe dandan ni kéèyàn láìsàn kó tó di pé ó ń lò ó. Ẹ gẹ̀ẹ́tì ẹ má fojú di, ẹ sè, ẹ máa mú, ẹ máa fọ́mọdé mu, ẹ máa fún àgbà mu. Ọlọ́run á fi àlùbáríkà tó pọ̀ sí. Àní kúkú àìsàn tí ò gbóògùn bí isnillahi ta'ala. Ọlọ́run á fún wa lálàáfíà inshallah ta'ala. Ọlọ́run á fi àlùbáríkà sí. Á fi àlùbáríkà sí. Ẹ kọ́ àwọn tí ò bá ní, ẹ share program, ẹ share ẹ bá wa like. Ẹ ṣé púpọ̀ gbogbo ilé. So ó kù sọ́wọ́ Sheikh. So àwọn náà ní nǹkan tó fẹ́ bá yín sọ àti nǹkan tó máa kọ yín. Ẹ ṣé wọn àti pẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo ilé ká tó tẹ̀síwájú. A kí yín o Alájà, thank you very much. Wa alaikum salam. A kí yín fún ìmọ̀ àti nǹkan tí ẹ jù sílẹ̀ yìí, káwọn èèyàn lè jàǹfààní ẹ̀. Torí nǹkan tí ìyàwó tèmi fi ń kọ́ àwọn èèyàn kan, oníkálùkù máa gba ládàá ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ẹ̀kọ́ ayé ló ń rí yẹn. Ṣé èmi ò lè sọ mọ́ nǹkan márùn-ún tí mo fẹ́ kọ́ yín, àmọ́ káwọn náà sọ ti wọn. Sàdákà járíyà ni ó mọ̀ jẹ́ fún wọn. Bó ṣe jáde látẹnu wọn sí yín yẹn, gbogbo èèyàn tó bá padà gbọ́ voice yẹn tó mú kinní yẹn lò, tó ń lò, tó wá ń rí bẹ́ẹ̀ fún. Sàdákà járíyà ni fún ìyàwó mi láyé àtàlùkìhámà. Lópin ìgbà tí wọ́n bá ti ń lò, tí wọ́n ń sọ fún yàn pé ó ti pẹ́ gan 20 years ago ni obìnrin yẹn àtọkọ ẹ̀, obìnrin yẹn ló wá sọ lọ́jọ́ náà. Gbogbo àwọn tó bá ń lò Sàdákà járíyà ni, ẹni kò kí ń jáwàá dé òun ló fi jẹ́ pé má wo wọ́n máa yé. Ìjọ tó ń bọ̀ wá sáyé ò mú kọ̀ọ̀kan wá, ò sì ní mú kọ̀ọ̀kan lọ. Wa asharinahum falamul gadiri minhum ahadan wa uridu ala rabbika saffa laqad jitumuna kama alaknakum awwala marra. So a máa gbé yín dìde, wa uridu ala rabbika saffa, máa gbé yín dìde laqad jitumuna kama alaknakum awwala marra. Bẹ́ẹ̀ ṣe wáyé ní òwò yẹn láṣẹ gbé yín dìde. Kí ara wa wọ́ mọ̀ nǹkan fún.
kí wọ́n máa sọ gbogbo ẹ̀ kémi nìkan máa dá ládá ìyàwó mi náà gbúdọ̀ ṣoríire torí pé o mọ̀ pé ìyàwó ẹ tó bá mójútó ìyàwó ẹ ní ayé tẹ ọjọ́ ń ṣẹ̀sìn tẹ ọjọ́ ń ṣèbádà dáadáa ẹ tún fẹ́ra lálìkẹ́ àmọ́ ẹ tún jọjọ wà àlùjánnà bẹ́ẹ̀ ni verse yẹn sọ fún wa bẹ́ẹ̀ ni wá fi wájì wá sórí ìyá ti wal malaikatu yadkhuluna alayhi min kulli babi salamu alaykum wá sí wájì wá sórí wallazina sabaru ibtiga wajhi rabbihi wa aqamu salata wa ata zakata wa aqamu salata wa anfaqu mimma razaqnahum sirran wa àwọn tó ń ná nínú nǹkan tá a fún wọn irú ẹ̀ nọ́lẹ́jì tó ń ná yìí ọlọ́run wá ní gbogbo irú àwọn bẹ́ẹ̀ ẹni tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ wá sí wájì yìí wá súrì ìyá ti àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ wọ́n á jọjọ wà nínú ọgbà àlìjánà ni wal malaikatu yadkhuluna alayhi min kulli babi àwọn màláìkà wọn máa wọlé min kulli babi gbogbo ọ̀nà tó wọnú ọgbà àdẹ̀rà yẹn làwọn màláìkà máa gbà wọlé kí ni wọ́n máa sọ fún wọn salamun alaykum àláfíà ọlọ́run kó máa bá yín bímọ sọ̀bárí tún pẹ̀lú sùúrù pẹ̀lú dáadáa tẹ́ ṣe láyé fani maha okudabdar so máa wò pé tó bá ti kú dẹ́ni ikú àlè pàdé ẹ ṣiṣẹ́ dáadáa ẹ tún pàdé ní gádìn ọlọ́run váàsì yẹn nìyẹn ká má gba àsìkò ọlọ́run àgbàdúrà wa so akí my dear àbí mo ti sọ fún yín dé màmá oyè mi so ní last week ok ẹ kì í ṣe báyìí ẹ kì í kọ́kọ́ torí nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín pọ̀ ẹ kì í àwọn tó bá ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹ gẹ́ẹ̀tì avocado leaf a máa ń pè ní pear ń gbà táwọn kékeré ewé pear avocado leaf ẹ gẹ́ẹ̀tì ewé guava ẹ gẹ́ẹ̀tì kànáfùrù ẹ gẹ́ẹ̀tì àìdán ẹ wá ṣe lágbo tẹ bá ti ṣe lágbo kóbìnrin yẹn máa mú tó bá parí píríọ̀dù ẹ̀ obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹ ṣe program káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹ gẹ́ẹ̀tì avocado leaf ewé guava avocado leaf ewé pear àti ewé guava àti kànáfùrù àtàìdán nǹkan mẹ́rin yẹn lè máa gẹ́ẹ̀tì ẹ máa ṣe lágbo ẹnìyẹn tó bá ti parí píríọ̀dù ẹ̀ kó máa mú kó àtọkọ ẹ wá máa súnmọ́ra wọn dáadáa pẹ̀lú ògbó àti kànáfùrù pẹ̀lú ewé guava àti ewé pear so just four fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ tó bá ti parí píríọ̀dù ẹ̀ kókò máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ àfinú ṣoyún afẹ́yìn gbọ́mọpọ̀n so tàbá tó tẹ̀síwájú màá bọ́ sórí ti diabetics mo fẹ́ sọ́ọ̀tì gbogbo nǹkan tó fẹ́ kọ́ yìí so ẹ ṣí ẹ program yìí káyọ̀ jàǹfààní ẹ lẹ́ẹ̀kan sí obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ tó bá parí píríọ̀dù ẹ̀ tán kó ti prepare ewé pear avocado leaf tútù ewé guava tútù kànáfùrù àìdán á ṣe lágbo á máa mú lẹ́yìn ló bá parí píríọ̀dù a máa mú kọ́ọ̀pù kọ̀ọ̀kan. a mú continuously wọ 2 weeks. yà bí sínú láì tààlà á dúpẹ́ fọlọ́run last time a sọ̀rọ̀ nípa Okunrin tẹ́ bá wo ayé ẹ̀sìn tẹ́ bá wo orí social media ẹ rí pé ọ̀rọ̀ táwa ń sọ òótọ́ ni má ta ẹ̀mí ẹ̀ fún evil má ta life ẹ̀ fún evil ó dangerous báwo ló ṣe fẹ́ ta life ẹ̀ fún evil ìṣòro tó ń bá wa táwa ń sá káàkiri wà ní mímọ́ ṣó tiẹ̀ kọ́kọ́ rí pé ẹnìkan kọ́kọ́ ń sọ fún ẹ pé omi ni ẹ iná ni ẹ atẹ́gùn ni ẹ lọ sọ fún wọn ìwọ sọ fọ́kàn ara ẹ pé you know nothing bọ́lọ̀ ń ṣe dá ẹ lórí yìí o mọ náà o mọ omi o fẹ́ mọ ìràwọ̀ tó jẹ́ torí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ evil word ni wọ́n ti ń ṣòṣe ìràwọ̀ fún yín and they get you with it. lọ wà ní pọnran dandan ní natural pé èmi ò mọ̀ràwọ̀ ọlọ́run dá mi mo yẹ wá mi ìdẹ̀ fẹ́ mọ̀ ìràwọ̀ mi. lẹ́yìn kan tí mo lè fi purify ara mi pé àjẹ́wà oṣòwà ẹlẹ́bọ lóògùn wà tí mo lè fi purify wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh alájà wa Basirat Salaudeen akiyin alájì wa Yusuf Tajudeen akí gbogbo yín o àdúrà wa gba ẹṣíà program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ lọ wà ní natural má wá wọ ìràwọ̀ omi ẹjọ́ kí ni ìràwọ̀ mi wàhálà ló ń wá o ó ń lọ́nu o sórí bóyá tí ń sọ pé kí ni ìràwọ̀ yẹn ó ti jẹ́ kí evil lásẹ̀sì sí ẹ lóòótọ́ àwọn máa ní problem iná alákínálì ìzánu fi kábàdìn ọlọ́run dá wa pẹ̀lú problem ni but ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa wà ní mímọ́ ẹ jẹ́ ká máa fi nǹkan tó mọ́ ká máa fi ṣe kí ni ká máa fi ṣe purification ká máa fi ṣọ́ra wa kọ́lọ̀ bá lè ṣàánú kọ́lọ̀ bá lè gbàdúrà wa ẹ má mú kàmákan má ṣe ẹ̀bẹ̀ àgbà má ṣe ìyọnú àgbà má lọ pẹran sódò má gbóúnjẹ lọ sóríta
sórí bó ṣe ń ṣe yẹn lóòótọ́ owó ẹ̀ ló ń ná àmọ́ tún fún wọn lásẹ̀sì kí wọ́n lásẹ̀sì sí ẹ problem ò lè lọ. a sọ̀rọ̀ nípa kọ̀rin nípa yẹ̀mí wò alukurani ò ní tàn wá o yẹ̀mí wò kọ̀ọ̀kan ò sí. mo sọ fún pé àwọn tó ní ìmọ̀ yẹ̀mí wò láyé ta wà lọ́wọ́ ìta bá ní out of 100% 5% làwọn tó lè rí fírífírí nípa nǹkan yẹ̀mí wò 5% ni wọ́n lè rí fírífírí ìdí tó dẹ̀ fírífírí máa sọ fún ẹ̀sìn. tẹ́lá wo orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta wo bí wọ́n ṣe ní wọ́n test ara wọn pé kó yá kí ló wà nù kíní kí ló wà nù kíní ẹ̀rí pé ogun wọn ń fail. wọ́n dẹ̀ ń wo fá wọ́n ń wo yẹ̀pẹ̀ wọ́n ń wo gbogbo ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ má engage ara ẹ̀ sí evil. innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum èṣù àtàwọn companion wọ́n ń wò yín tẹ̀lé rí wọn. You need to be very careful. àjẹwà òṣòwò ẹlẹ́bọ̀lógún wà wọ́n ń sàṣẹ mi náà àmọ́ má jẹ́ ká lọ mú nǹkan tí ó wà lọ́dọ̀ wọn ká fi sọ pé a fẹ́ fi bọ́m̀bẹ̀ ìyàn ní bọ́m̀bẹ̀ àtayá ọmọlẹ̀kẹ̀ yá mà àpáàtì pọ́lọ́run ní pé kò dáa. torọ́rọ̀ Ọlọ́run ó máa ṣe Ọlọ́run ti sọ pé kí ni o inna ibadi laysa laka alayhi sultan wa kafa billahi wakilan wa kafa bi rabbika wakilan Ọlọ́run bá jẹ́ kó ká mọ̀ pé kí ni o inna ibadi laysa laka alayhi sultan rí àwọn ẹrú mi o àṣẹ ìtọ́ni o lágbára lórí ẹni tó bá gbà fẹ́mi Ọlọ́run kò ní dandan pé you are Muslim àwọn Christian àwọn tó bá fẹ́ kò jẹ́ gbà fọ́lọ́run ni pé stay yourself ṣọ́lọ́run pé ìgbà tí wọ́n bí ẹ wọ́n sọ fún ẹ lọ́sípítù pé tó lọ́sípítù lẹ́yìn kan ti sọ fún ẹ pé o ìràwọ̀ omi ni ẹ iná ni ẹ lọ́ máa wọ aṣọ funfun lọ́ máa wọ aṣọ pupa lọ́ máa wọ aṣọ dúdú lọ́ máa ṣe kinní kan báyìí ni o lẹ́gbẹ́ oníkinní kan ìjẹ́ o gbọ́ ṣùgbọ́n tó bá ti lọ engage síbi tó ti ń gbọ́ gbogbo nǹkan wọ̀nyí tí wọ́n sọ pé nǹkan tó nídìí nìyẹn ìràwọ̀ ẹ nìyẹn ó ti wọ̀ o ìyàn ní bọ́m̀bẹ̀ o. nígbà tó pé 20 days tánàbí Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí wọ́n bí sí ayé ṣé mo pé mo sọ fún pé àwọn àlìjànnú wọ́n ní access sí sánmọ̀ ló máa gbọ́rọ̀ àwọn màláìkà nígbà ayé ànábì Sulaiman alayhi salatu wa salam so tó bá ti lọ gbọ́rọ̀ àwọn màláìkà wọ́n wá máa sẹ́ndì ẹ̀ sáwọn soothsayer àwọn tó ń woṣẹ́ àwọn tó ń ríran wípé ọ̀rọ̀ 100 ni wọ́n sọ ọ̀rọ̀ ẹyọkan ni wọ́n gbọ́ ní sọ́mọ̀ wọ́n á ní pé wọ́n á fi 100 kún ẹyọkan ẹ̀ wọ́n á sọ fún soothsayer náà á máa sọ fẹ́yìn tẹ́ bá wá bá wọn. wọ́n máa gbé ká so story tó gùn ní tánàbí Sulaiman alayhi salatu wa salam tó fi báǹdì wọn Ọlọ́run wá sọ ayé àkàkalẹ̀ ní Suratul Mulk walaqad bismillahir rahmanir rahim walaqad sayana samaha duniya bimasabiha waj'alna rujuma lil shayatin wa a'tadna lahum asaba as-sahir. Ọlọ́run ní pé ẹ̀rí sánmọ̀ àti dírẹ́sì sánmọ̀ àti fi àwọn ìràwọ̀ àtòṣùpá àti fi ṣe ìṣọ́ sí sánmọ̀ àti fi ṣe òkò sí sánmọ̀ shooting star fún àwọn ẹ̀mí èṣù tí wọ́n máa ń gòkè sánmọ̀ wá jẹ́ ọ̀rọ̀ àwọn Ọlọ́run bá gbọ́ àti fi tó bá ti ń gòkè yẹn wọ́n á máa ṣe kí ni o wọ́n á máa jù wọ́n ní àwọn stars tọ́lọ̀ fi ṣèṣọ́ sí sánmọ̀ yẹn ó máa jálù wọ́n ní wọ́n fi ìjọ tó pé 20 days tó ń bá mi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ní àwọn àlìjọ̀nú ò ti ní access mọ́ láti lọ máa gbọ́rọ̀ ní sánmọ̀. fásitì mo fún ẹ walaqad sayana Suratul Mulk walaqad sayana sama'a dunya bimasabiha waj'alna rujuma lil shayatin. àwọn ẹ̀mí èṣù a ti ṣe àwọn security sí sánmọ̀ òṣùpá ìràwọ̀ tó ń bá ti ń gún òkè yẹn pé wọ́n fẹ́ jọ̀rọ̀ Ọlọ́run bá gbọ́ kíní yẹn máa sọ́ọ̀lù wọn but Ànábì jẹ́ kó yé wa sallallahu ta'ala alayhi wa sallam nígbà tí kíní yẹn wá ṣẹlẹ̀ gbogbo ìdààmú bá gbogbo lẹ̀ ó bá gbogbo àwọn ẹ̀mí èṣù yányán kí má pè wọ́n lálìjọ̀nú ṣayatin ó bá gbogbo àwọn àlìjọ̀nú burúkú àwọn ẹ̀mí èṣù yányán wọ́n wá lọ bá Ṣètánì gangan Ìbílísì lanatullahi alayhi wọ́n ní pé nǹkan ti dàrú lórí ilẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan àwọn ò ní access mọ́ àṣetọ́ àwọn sọ fún pé ìkọ̀kan ṣẹlẹ̀ lórílẹ̀ nìyẹn tó straight igbe kan lọ wádìí wọ́n wá ń fi mú filẹ̀ títí wọ́n discover pé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa ma arzalnaka illa rahmatan lil alamin wa ma arzalnaka illa kafatan lin nas basira wa nasir gbogbo ayé lọ́wọ́ rán Ànábì sí olùfúnni ní ròdùnú ni olùṣe kìlọ̀kìlọ̀ ni so wọ́n wá discover Ànábì ni so wọ́n dáì sí but Ànábì jẹ́ padà yẹ kó yọ nínú àwọn àdìsí kọ̀ọ̀kan pé wọ́n sì máa díẹ̀ nínú wọn wọ́n sì máa stick ló fi sọ pé wọ́n máa gunra wọn báyìí wọ́n máa tò báyìí wọ́n máa tò báyìí wọ́n máa tò báyìí lọ sí sọ́mọ̀ tí shooting star yẹn bá ti ń jùlù wọ́n èyí tó bá ti ráyè píkì ọ̀rọ̀ tí wọ́n sọ ní last level sọ́mọ̀
yóò máa sáré pàṣẹ sí kejì wọn máa sáré máa pàṣẹ síra wọn bí kíní yẹn ṣe ń bá wọn. àwọn òwò ló wá lágbára ẹ̀ nínú olóògùn mo challenge wọn àtàfáà tó lóun ríran tó ń lágbára ẹ̀. ẹlẹ́kejì tí wọ́n fi lè máa gbúròó tí wàá rí pé èèyàn sọ̀rọ̀ tó jọmọ́ ẹ òun ni kó kọ́ńtàtì kọ̀rin yẹn mo sọ fún ẹ. àlùkọ́dà yẹ kó yé wa àwọn àlùjọ nígbà sọ ní Suratul Jinn ní pé inna la nadri asharu urida biman fil ardi am arada bihi rabbuhum rashada. Suratul Jinn yẹn lọ wò dáadáa. àwọn àlùjọ ní kọ̀ǹfẹ́sì pé inna la nadri asharu urida biman fil ardi am arada bihi rabbuhum rashada. àmọ́ kankan nípa ìmọ̀ nípa àwọn èèyàn tó ń bẹ lórílẹ̀ àmọ́ sí wọ̀dù àmọ́ nǹkan tó ń ṣe wọ́n. kódà wọ́n tún kọ̀ǹfẹ́sì nígbà ayé ànábì Sulaiman alayhi salatu wa salam tánábì Sulaiman náà tó ti papòdà sórí ọ̀pá tó ráwọn ẹni ọlọ́run ọba òkè ń kú ká máa sọ pé àwọn ànábì ọlọ́run wọ́n papòdà ní ìtìkọ́lù ni wọ́n máa ń pè nínú kéwú kíyàn jáde nínú yàrá kó bọ́ sí sitting room. ànábì Sulaiman ó ti wà nínú gíláàsì báyìí ó rọ̀gbọ̀kú sórí ọ̀pá àwọn àlìjọ̀nú ń ṣiṣẹ́ fún lọ ó sì ti dákẹ́ síbẹ̀ àwọn àlìjọ̀nú ò sì lè wẹ̀yìn. ìwọ wá láwọn àlìjọ̀nú nímọ̀ kọ̀ọ̀kan àwọn àlìjọ̀nú dẹ̀ ń ṣiṣẹ́ lọ more than 6 months. ọlọ́run ní ẹni tá a fi ìmọ̀ náà mọ̀ ìmọ̀ pé ànábì Sulaiman náà ti kú ẹni tá a fi mọ̀ ní termite ikán illa dabbatul ard. a fi mọ ikán pé kíkan lọ jẹ ọ̀pá ànábì Sulaiman náà ìgbà tí kò máa fi jẹ ọ̀pá ànábì Sulaiman náà tó jẹ tètè ànábì Sulaiman náà fall down. ṣé mọ̀ pé àwọn ànábì ó ń bẹ nínú àwọn èèyàn gan tílẹ̀ ò ní jẹ ká máa sọ pé àwọn ànábì ọlọ́run kò sí òkú ànábì ọlọ́run tó máa jẹrà so bó ṣe wà lórí ọ̀pá yìí ó fresh síbẹ̀ ni wọn mọ̀ kó ti kú tó bá ti gbọ̀yìn pẹ́ dẹ́bẹ̀ wọ́n tún ṣiṣẹ́ lọ àwọn àlùjọ̀nnú tí wọ́n lọ fi ṣe tó fi ń wá gbára nìyẹn. wọ́n wá ń sọ nígbà tí termite jẹ ọ̀pá yìí tó wọ́n Sulaiman náà wó lulẹ̀ wọ́n wá ní àwọn àlùjọ̀nnú kan fẹ́ wọ́n ní àwọn onímọ̀ kọ̀ọ̀kan o tó bá yẹ pé àwọn onímọ̀ kọ̀ọ̀kan ní irú ìyàwó làwọn oúnjẹ ìyà yẹpẹrẹ wo ni ìyà yìí pọ̀ jù láti bí oṣù bíi 6 ànábì Sulaiman náà ti dákẹ́ sórí ọ̀pá àwọn ò mọ̀. Very long story ni understand a máa tẹ̀síwájú nísìnyí ẹni tó bá ní diabetics gbìyànjú kó bá mi wá ewé akíntọ́lá bá mi wá èso abèrè bá mi wá kànáfùrù bá mi wá èpo igi mango wá sẹ́lágbo ewé akíntọ́lá èso abèrè kànáfùrù èpo igi mango bá tiẹ̀ mọ́ lórí àwòwé ìgbéraga ni ó ń jẹ́ pé mo fẹ́ máa sọ lórí ó sọ̀sọ́ kú sọ fáwọn ẹni ẹlẹ́ni nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ jẹ nílé yìí kì í ṣọ̀rọ̀ pa ń tíṣ kí yàn tíṣ gan kí yàn máa wòwe gan kò sí wàhálà ń bẹ̀ ẹ rí pé ìta ń sọ látàárọ̀ à ń sọ látòrí ni bọ̀ tó bá ti di pé mo fẹ́ kọ́yàn kan èmi ó wòwe. ewé akíntọ́lá fún ògùn diabetics ewé akíntọ́lá èso abèrè kànáfùrù èpo igi mango a ó ṣe lágbo a máa mú ní kọ́ọ̀pù kọ̀ọ̀kan láàárọ̀ àti lálẹ́ èyí tá a kọ́kọ́ sọ síwájú lẹ́ẹ̀kan fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ gbìyànjú kó gẹ́ẹ̀tì avocado leaf ewé píà tútù galva ewé galva tútù kànáfùrù àìdán ṣe lágbo kó máa mú lẹ́yìn ìgbà tó bá parí píríọ̀dù bí sínú láìwá finú ṣoyún mo dá padà torí àfáà yìí Yusuf Tajudeen nínú àwọn olólùfẹ́ ọlọ́run lára wa ni so wọ́n rẹ̀ ẹ̀ṣẹ̀ wọlé ni so ó jẹ́ kí wọ́n jàǹfààní ẹ̀tì understand so obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ avocado leaf ewé pear àti ewé galva àti kànáfùrù àtàìdán ṣe lágbo kó máa mú lẹ́yìn ìgbà tó bá parí period ẹni tó ní diabetics ewé akíntọ́lá èso abèrè kànáfùrù èpo igi mango ẹsẹ̀ lágbo kẹ́ni tó ní diabetics máa mú understand so you need to be very careful nínú life yìí ọlọ́run wá tún sọ nǹkan kan fún ẹ alukurani ni ìwé tó wúwo ni ọlọ́run ní alihuna bihukun alama tanazalo shayatin ẹ jẹ́ kí n sọ àwọn tí èṣù máa ń dé sí lọ́dọ̀ fún yín tanazalo ala kulli afakin azim ọlọ́run ní gbogbo àwọn tó bá ń ṣe kí ni o àwọn tó ń ṣe yẹ̀mí wò súrátù Ṣuara yìí tanazalo ala kulli afakin azim lọ́wọ́ àwọn tó bá ń ṣe yẹ̀mí wò nǹkan méjì máa wà pẹ̀lú wọn ẹ̀ẹ́dẹ̀ ti rí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ yìí èmi máa ń sọ nínú gbogbo program mi pé ẹni tó purọ́ jù nínú ayé yìí kì í ṣe ọmọ yahoo o àáfà ayédèrú òun ló purọ́ jù nínú ayé yìí
wòlíì àwọn ló kúrò jù nù ayé babaláwo àwọn ló kúrò jù nù ayé ṣe bá láwọn tó ya wèrè jù gbogbo ẹni tó bá ti ń ṣe yẹ̀mí wò wàá ṣolè bẹ́ẹ̀ ni wàá purọ́ irọ́ ló ń pa ṣe bẹ́ẹ̀ rí nǹkan tó ń ṣe lórí social media tí wọ́n ń tẹ̀sí ara wọn àtàfà kí ni the point for correction kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n fi àlìkùránì wòṣẹ́ o pé wọ́n gbá àlìkùránì ló o fi kọ́kọ́rọ́ sí ó ń yí oṣù kìíní kan no not àlìkùránì istihara ó wà istihara kò dẹ̀ ní wá pọ́nbélé òye ni istihara is allowed in Islam but ó wá ń tẹ kìíní kan ó ń wo kìíní kan wàá ṣolè ó lè ní ẹ I'm very sorry to say òun lọ́lọ́run ló pè ẹ́ ló lè ọlọ́run àwọn tẹ̀sù ń jẹ́ sí lọ́dọ̀ tẹ́nà zalo alákúlẹ̀ afakin azim ó ní onírọ́ ni wọ́n àwọn tẹ̀sù jẹ́ sí lọ́dọ̀ yẹn ọlọ́run ní onírọ́ ni wọ́n ẹlẹ́ṣẹ̀dẹ̀ ni wọ́n ló fi sọ fún wọn ní Suratul Kahfi pé kí ni they are criminal ló fi sọ fún wa pé wàhúdí al-kitab فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبير wọ́n gbé ìwé ẹ̀ wá fún lọ́jọ́ ìdájọ́ báyìí wọ́n máa gbé ìwé ẹ̀ wá fún báyìí ó máa wá wò pé ìwé òun ló kún fún rẹ́ẹ̀dì bí pé èèyàn fẹ́ẹ̀lì kò tí ẹ̀ sí la yugadiru صغيرة ولا كبير kò tí ẹ̀ sí dáadáa kékeré kan bẹ̀. Allahu Akbar. ẹ ti ọ̀rọ̀ sáà nísìnyí sóò lọ mọ̀ ìbúwọ́n náà ti ní wọ́n ń jáṣẹ́ wọ́n àtijọ́ táwọn rẹ̀ ti ń pariwo pé ànírọ́ ló ń pa opó yẹ̀yàn wò ẹni tí ò rí fìrífìrí ń díẹ̀ ṣó ti rí pé mo ṣàlàyé fún ẹ pé wọ́n ti blọ́ọ̀kù sánmọ̀ but àwọn àlùjọ̀nú sì máa ń tò báyìí lọ sí sánmọ̀ tó bá ti lọ tí shooting star bá ti ń bà wọ́n tó ti ń bà wọ́n àbábì ló sọ bẹ́ẹ̀ fún wa pé àwọn mímọ́ aráyè stick asáré píkì ọ̀rọ̀ tí wọ́n àwọn màláìka ń sọ asáré kó tó di pé shooting star bá àti máa pàṣẹ ọ̀rọ̀ yẹn sáwọn tó kù gbogbo àwọn tó bá ń bá èyí tí ò bá tí ò kú yóò wá máa gbé ọ̀rọ̀ yẹn kiri jẹ́ta ló fẹ́ àwọn ajú ẹ̀ láyé ìsìn mo challenge tí ó fẹ́ lòun wo kinní kan tí àwọn àlìjọ̀nú tó lọ sọ́mọ̀ àwa fún lésì jẹ́ta ló ní agbára ẹ̀ náà lọ́wọ́ tí mo ń sọ̀rọ̀ yìí wọ́n wà àmọ́ kọ̀ nínú díẹ̀ ni wọ́n tó lè bá kọ̀rin tó ti wà pẹ̀lú ẹ̀ láti 3 months tó lè bá sọ̀rọ̀ kó download kéèsì ẹ̀ fún wàá rí gbogbo èyí tí wọ́n ń sọ ó jọ kinní kan ọ̀gá ìṣòro tó báyé ni yẹ̀mí wò ń sọ ìṣòro tó báyé gbogbo ọlámọ̀ pé okùn aláǹtakùn tabako 100 jọ yóò mọ̀ sèyàn 99 mo ló ń ṣe pásítọ̀ ń ṣàfà ó ń ṣe babaláwo òun náà ń forí kókó aláǹtakùn àbí àwọn ibi ọ̀nà ọgbà jẹ́ wọn nìyẹn mi ò dí jáṣẹ́ èèyàn mo ń tu yín lẹ̀ ní lọ́wọ́ náṣọ́ra ẹ ti understand ń sè so àwọn àlìjọ̀nú dẹ̀ ni wọ́n jẹ́ ká mọ̀ pé kí ni o wa ana mina salihin àwọn èèyàn dáadáa bẹ nínú àwọn àlìjọ̀nú o wa mina duna zalik wa mina zalika kunna tariqa kidadan ọmọ tó mọ̀ tariqa àwọn wà níjọ kélekele hindu wà nínú àlìjọ̀nú kírísítẹ́nì wà nínú àlìjọ̀nú babaláwo ń bẹ nínú àlìjọ̀nú gẹ́gẹ́ bá sọ̀rọ̀ jínúlẹ̀ ashik buddhist wà ń bẹ ẹ̀rípa sọ̀rọ̀ jínúlẹ̀ ashik ológun pọ́nbélé ni ọkọ ọ̀run táyìn pé lọ́kọ ọ̀run lẹ́fìrí pé kéèsì ọkọ ọ̀run ó ṣòro ó já so kọ́lọ̀ ń wọlá títóbi kó gbówó láti tóbi ẹ̀ kó gbàdúrà gbogbo wa ọlọ́run ò ní dà wá láàmú wọ́n á máa tún ṣe nǹkan kan wọ́n lọ máa ń rí àwọn nǹkan kan sínú iná tó bá di orúkọ ẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì irun orí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ẹni màtíríà ẹ wọ́n á ṣe wọ́n á lọ rí sínú iná ara wọn máa ta ènìyàn ẹlòmíà lára ń ta àwọn ẹlòmíà lára ń gbóná wọ́n ti lọ rí nǹkan ẹ̀ sínú iná kódà àwọn nǹkan kan wà tó pé tí wọ́n bá ṣe wọ́n á lọ rí síwájú alágbẹ̀dẹ ṣe pé tálágbẹ̀dẹ bá ń fẹ́ náà tálágbẹ̀dẹ bá ń fẹ́ náà ó níbi tí náà ti máa ń jáde níwájú tí wọ́n bá lọ rí nǹkan yẹn síwájú ibi tálágbẹ̀dẹ ti ń fẹ́ iná yẹn wàláì tàláì irú ẹni bẹ́ẹ̀ tó ó máa ya wèrè níbi tó bá wà ní tó bá ya wèrè ẹ máa wo nǹkan tó máa ṣe o tó bá ya wèrè gbogbo nǹkan tí gbogbo ẹni every time tí alágbẹ̀dẹ bá ló tún wá síbi ààyè ibi tó ń rí kí ní ẹ̀mọ́ tó ti ń fẹ́ iná lẹ́nu yẹn wèrè yẹn máa sọ́wọ́ tó bá ti stop wèrè yẹn á tún dúró kára máa tààyàn kára yẹn máa gbóná
kára yẹn máa gbóná àwọn ẹ̀mí èṣù yìí lónìí. So àwọn èèyàn dẹ̀ ní wọ́n máa fi ń ṣèyàn. Ìgbà míì náà dẹ̀ ni wọ́n lè gẹ́tì àwọn materials ẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n ṣe kí ni o kí wọ́n mú lọ sọ́dọ̀ àwọn pípù wọ̀nyẹn. Wàhálà láìpẹ́ ọ̀rìn rìn ẹ́ mọ́lẹ̀ àlùjọ̀nú mo burúkú máa rìn ẹ́ mọ́lẹ̀ ó fẹ́ paralyze ẹ ni ó gbúdọ̀ máa sùn bẹ́ẹ̀ yẹn làfáàfin ní atazahu fi du'ahi wa tasiderihi amayudirika amanfa ala du'ahu sa'amu leili la yubudi walakin la tuti walakin la amaduhu walil amadin kijowu atadihu fi du'ahi wa tasiderihi ẹ̀rí àdúrà òru ọfà òru làdúrà má sùn dìde kó pe ọlọ́run ọba ẹlẹ́sìn tó bá wù kó jẹ́ àmọ́ mùsùlùmí dìde lórúkọ pàdúrà wàá rí pọ́lọ́run tó túpa ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó pa láṣẹ pé kí ni o wa mina layli fata ajabi nafilata laka haza ayébu àṣàkà rabbuka maqaman mahmudan kánábì máa dìde lóru kó mọ̀ sàdúrà so kí wá ìwọ tó ná bí tó ná kankan wọ́n ń sùn lóru ọfà òru làdúrà kò sí nǹkan tó bá ta tí o kò ní tàsé àdúrà tó bá gbà lóru kò ní tàsé dẹ̀ bẹ̀rẹ̀ àdúrà rẹ láti nǹkan bíi tírì sísàlẹ̀ láti nǹkan bíi tírì sí ìsàlẹ̀ ni kò ti bẹ̀rẹ̀ àdúrà èmi ń gbé ẹ débẹ̀ nìyẹn o ìdí tí mo fi ní kò bẹ̀rẹ̀ láti tírì sísàlẹ̀ ni pé àwọn atiláwí wọ́n ti parí mítìnì ní tírì wọ́n ti parí meeting ní tírì then rántí pé every blessed day lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló máa ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ kìíní láti bí aago mẹ́ta làwọn àáfàá làwọn onímọ̀ fi ń sọ fún pé ẹ máa bẹ̀rẹ̀ àdúrà láti aago mẹ́ta wọ àṣùbà ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ kìíní láti wá ṣe kíni o láti wá máa sọ pé ta ló ń wá oríire kémi ọlọ́run bùn lóríire ta ló ń wá ọmọ kémi ọlọ́run fún lọ́mọ ta ló ń wá ipò kémi ọlọ́run bá fún nípò ta ló ń wá ọlá kémi ọlọ́run bá fún lọ́lá every day lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ ṣé o mọ̀ pé sánmọ̀ kìíní láti ibi tá a wà yìí ilẹ̀lẹ̀ yìí sí sánmọ̀ kìíní ìrìn 500 years ni láti sánmọ̀ kìíní sí sánmọ̀ kejì ìrìn àjò 500 years ni bẹ́ẹ̀ ni dé sánmọ̀ keje láfta sánmọ̀ keje yẹn wàá wá kan omi orí omi yẹn after omi yẹn orí ẹ̀ lọ́lọ́run ọba ní àlẹ́ àràsí ọlọ́run wà lèṣù náà fi ṣe duplicate orí omi náà lèṣù wà lórí ibú orí omi náà lọ́run ti pàṣẹ. So inna al-adnadiri asharu uri jabi man fil ardi ama arada bihi rabbuhu rashada suratul jinni téèyàn kan bá ti lóun ríran sí ẹ sọ fún pé kó gbàgbé dé ẹlẹ́kejì eléyìí hot lọ́wọ́ nínú ìrìn àjò ayé èmi ò sọ nǹkan tí mi mọ̀ ń pa ẹ o òye yín ilé ìwọ̀n ẹ̀ṣẹ̀ ń pàṣẹ ẹ mọ̀ pé research máa ń lọ ni wọ́n ẹ̀ṣẹ̀ ń pàṣẹ sísítẹ́mù yìí sísítẹ́mù wọn tó fi ń get information sí tí o bá ti ń lásẹ̀sì síbi pé òun ṣe ìmùlẹ̀ àgbà òun ṣe ìyọnú àgbà òun ṣe ẹ̀bẹ̀ àgbà ẹ̀bẹ̀ oṣó àwọn nǹkan tó líǹkì mọ́ wọn láwọn sí word pọ́nrọ́gọ́dọ́ báyìí ni wọ́n máa wù ẹ́ nínú search engine wọn. So òun láti ṣe kí ni o òun láti wà very very careful kí ni ìpínlẹ̀ kejì ta fẹ́ kọ yín kí n tún bọ́ síbẹ̀ fún àwọn èèyàn tó pé wọn lè kéwú wọn ò màlùkùrẹ́ánì mo sọ fún yín torí ẹlòmíràn ni ó wá ń kọ́ àwọn èèyàn ní nǹkan kò ó yẹ kó jẹ́ ti mùsùlùmí lásán ó gọ̀ ni o ìwọ àti tálẹ́ ọjọ́ ń lo oòrùn ìwọ àfà ìwọ mùsùlùmí alájà ìwọ àti tálẹ́ ọjọ́ ń lo oòrùn babaláwo ń lo oòrùn wòlíì ń lo oòrùn ìwọ náà ń lo oòrùn ọlọ́run ò mọ̀ atẹ́gùn gbogbo wa là ń lò ó kódà títí mọ́ oyin ọlọ́run sọ nínú àlùkùrẹ́án fíṣì fáhùn lè nẹ́ẹ̀sì kò sọ pé fíṣì fáhùn mùsùlùmí àbí mùsùlùmá ìwòsàn ní fáwọn èèyàn oyin nínú àlùkùrẹ́án ló ti sọ ó sọ pọ̀yànpọ̀yàn ní ìwòsàn ní fáwọn èèyàn. So a láti wà very very careful má fìtọ̀ fọ̀gbẹ́ àwọn ẹ̀mí èṣù yìí wọ́n lágbára débi pé wọ́n tó bá ti lásàsì sí ẹ gbogbo oríṣiríṣi nǹkan náà máa gbé wá àmọ́ tí wọ́n bá ti wá ń kọ́ọ̀tì kúrò ń bẹ̀ má gbé oúnjẹ lọ sóríta má ṣètùtù pé kíní kan lọ gbé nǹkan etí omi ẹ lọ dà nǹkan kan sómi ẹ lọ gbé nǹkan kan lọ sí oríta mẹ́ta oṣooṣù máa pa kíní
gbogbo àwọn nǹkan wọ̀nyẹn gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn astagfirullah má wò pé torí ẹ̀sìn nìkan torí orí ara ẹ torí pírọ́blẹ́mù ló ń wá wàhálà sùn ló ń jí ni ìyọ́n máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn lọ ni tó bá ti ń dọ̀rọ̀ pé lọ́wọ́ ewúrẹ́ pupa adìyẹ pupa àgùntàn dúdú kò sí nǹkan tó ń jẹ́ àkùkọ yàásín tó bá ké yàásín tó bá wù ẹ́ yàásín alukurani kì í mú jẹ tó bá wù ẹ́ o lè ké yàásín o lè pa nǹkan innamal a'malu binniyat àmọ́ àwọn nǹkan tó máa jọmọ́ ṣíríkù tí wọ́n fi lásẹ̀ sí sẹ́ lọ wà very careful lọ wá bí ọlọ́run ọba ṣe bí ẹ wà náà ṣára ọlọ́run ní pé ta ni nínú wọn tó lè sọ ìgbà tó máa kúrò láyé àbí tó lè sọ nǹkan tó wà nínú obìnrin oyún tó wà ní obìnrin ó yá ta ló lè sọ wọ́n gẹ̀ẹ́sì ni tó bá wá jẹ lọ ẹ̀wà ló ríran ọjọ́ tó máa kúrò láyé ta ló mọ̀ àwọn dókítà tí wọ́n ń lo skáànù tí wọ́n fi rí ọmọ tó wà nínú oyún ókè wọ́n máa ń fèlì ńgbà mi èmi sọ fún ẹ àwọn máa ń lọ láàbù dáadáa wọ́n máa ń fèlì tí wọ́n ní obìnrin ló wà nù ẹ̀ kẹ́rìn á sì lọ bọ́kùnrin ọlọ́run tí wọ́n ní pé tí wọ́n bá tẹ̀ wá gẹ̀ẹ́tì ẹ̀ pé obìnrin ló wà ń bẹ̀ jọ ṣé wọ́n lè sọ pé olóríire ni àbó lórí ibú ni Suratul Luqman wọn ò lè sọ ọjọ́ tó máa kúrò láyé wọn ò lè sọ fún babaláwo kó sọ fún ẹ kó sọ táìmù kó sọ àkókò kó sọ ọjọ́ tó máa jẹ́ sọ fáfá tó lóun woṣẹ́ so gbogbo nǹkan wọn tẹ bá ti ń wò ó tẹ bá ti ń ṣe ó máa engage sí full world wọn máa ní full access sí ẹ ó ti yẹ yín nísìn so gbogbo wọn tó pé òun forí kókún aláǹtakùn òun jẹun lójú oorun òun ní ìbálòpọ̀ ojú oorun kí ni nǹkan tó máa ṣe fún general àti sọ méjì nsìn ẹni tó ń jẹun lójú tó ní ìbálòpọ̀ ojú oorun tí ìdíwọ́ a lè pè ní àtúndè torí tí o bá ti ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyẹn ọ̀nà ẹ̀ á là inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún ẹ gẹ́ẹ̀tì black seed powder ẹ dẹ̀ gẹ́ẹ̀tì oyin original ẹ dẹ̀ gẹ́ẹ̀tì virgin olive oil ẹ dẹ̀ gẹ́ẹ̀tì àlùbọ́sà eléwé ẹ wá gún gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ black seed bóyá powder ẹ̀ àbí seed ẹ̀ black seed oyin original virgin olive oil àlùbọ́sà eléwé spring onion ẹ lọ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ẹ pò mọ́ṣẹ́ gbé fún yàn tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tí ó gbọ́ ẹ dàrú fún ọ̀nà ẹ máa là inú ẹ máa dùn ayọ̀ ẹ máa kún ẹ ṣe program káwọn èèyàn jàǹfààní ẹ ẹlẹ́kejì tó tún jẹ́ protection tí mùsùlùmí lè lò tó jẹ́ protection ṣe ti gẹ́ẹ̀tì yẹn sìn àtúndè ìdíwọ́ jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun okùn aláǹtakùn ọ̀rìnrìn yíyan mọ́lẹ̀ ọ̀rìnrìn kó mọ ọ̀rìyàn mọ́lẹ̀ tíyàn nílé sọ̀rọ̀ táwọn ìgbìyàn ó fẹ́ paralyze ẹni kò dẹ̀ kí ń jẹ́ kíyàn tó ẹgbẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kíyàn tó ẹgbẹ́ ni so lẹ́ẹ̀kan sí àtúndè ìdíwọ́ jẹun lójú oorun tọ́nà èèyàn fi ń là get black seed kó dẹ̀ get oyin original kó dẹ̀ get virgin olive oil kó dẹ̀ get àlùbọ́sà eléwé spring onion kó dẹ̀ get virgin olive oil àlùbọ́sà eléwé oyin original black seed gún mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó wá pò lọ́ṣẹ ẹni ọṣẹ tó bá wù ẹ́ kó máa fi wẹ̀ inú ẹ̀ á dùn ayọ̀ á kún ọ̀nà àlà ẹ fún àwa mùsùlùmí láàárọ̀ tó bá kírun tán àti lálẹ́ tó bá fẹ́ sùn protection tó ní agbára ni ó máa jẹ́ kó wọ́n mọ̀ pé kí ni o àwùsù bí kálímọ́tì láàyè tammat min kulli shaitani wa amma wa min kulli haini láàmà ẹ gẹ́tẹ̀ tó bá ti jí láàárọ̀ tó ti kírun tán àní àwùsù bí kálímọ́tì láàyè tammat min kulli shaitani wa amma wa min kulli haini láàmà lẹ́ẹ̀kan sí àwùsù bí kálímọ́tì láàyè tammat min kulli shaitani wa amma wa min kulli haini láàmà sórí nǹkan tó rọra wí àti oògùn àti olójú ubú àtàlásàsí àtònípètúpètú ẹ̀gẹ́tẹ̀ àtẹlépè àtẹ̀mí èṣù àtòṣù àtàjẹ́ tó bá wí nǹkan yẹn mẹ́ta péré ló máa wí
láàárọ̀ tó wá ti kírun tán wàá dẹ̀ ṣe kúlẹ̀ ọ̀sùn bìrábìlì falaki mẹ́ta wàá ṣe kúlẹ̀ ọ̀sùn bìrábìlì nọ́ọ̀sì mẹ́ta wàá ṣe àtúlì kùrìsí yù mẹ́ta láàárọ̀ ò ti gáìdì nìyẹn. ìṣọ́ yẹn máa wà tó bá di alẹ́ tó bá fẹ́ sùn tún sọ bẹ́ẹ̀ hausu bi kalimati llahi tammat min kulli shaitani wa amma wa min kulli hainin lama hausu bi kalimati llahi tammat min kulli shaitani wa amma wa min kulli hainin lama wàá ṣe ẹ̀mẹ́ta péré wàá ṣe kúlẹ̀ hausu bìrábìlì falaki mẹ́ta kúlẹ̀ hausu bìrábìlì nọ́ọ̀sì mẹ́ta ayatul kursiyu mẹ́ta. Ọlọ́run já lo àsàlátù lọ́la ẹ lè jọ́ ẹ lórí láìfù mo fẹ́ fi ìṣọ́rí kan sílẹ̀. Ọlọ́run bùn ìsìláàmù lágbára agbára ní alukurian ní azal alukurian yàdí lílẹ̀ tí yẹ àkọwámù wọ́n yóò bá ṣíra lè mú mi nínú lẹ́sìnà yàmọ́lù ní sọ́ọ̀lì art annaláwọ̀ ajran kabir. Ó wá ku àlékó fún ọkùnrin ẹni tó mú nǹkan ọmọkùnrin ẹ máa wo àbí kìí ṣe ogun nǹkan tá a kọ síbẹ̀ yẹn láti sọ ó kù ẹyọ kan péré ó kù ẹyọ kan ó kù ọkùnrin tí aróbòsà ń dà láàmú tí ìdákọ́lẹ̀ ń dà láàmú àbí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ni ẹ understand ká tó sọ ti ọkùnrin yẹn a máa méèkì ìpolówó tá a fẹ́ méèkì ni pé báríà láàrin ìwọ àti evil world get àwọn powder wa ó lágbára púpọ̀ àti sọ fún wa pé àwọn powder yìí bẹ̀rẹ̀ láti 170,000 upward ní quantity tá fi ń ta ó lágbára púpọ̀ jù. Barrier máa wà láàrin wa àti evil world wọn ní access sí ẹ monitoring spirit kò ní access sí ẹ tí monitoring spirit ò bá dẹ̀ ti ní access sí ẹ mọ́ dandan wàá rògbò ẹ lò ọ̀nà ẹ̀ á là inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún wàá máa gbé nǹkan dáadáa ṣe ẹgẹ́ tiẹ̀ à ń lo DHL ní South Africa láti deliver gbogbo product wa sí all over the world a dẹ̀ ń lo GIG logistic company ní Nàìjíríà láti deliver sí gbogbo ìletò sí ìletò ẹgẹ́ ti powder yìí ó lágbára ẹ tó wà ń lo òyìnbó ẹ tó wà Nàìjíríà ó ń ṣiṣẹ́ bí aláìṣe orí jẹ orí mu orí náà orí lò ó ń ṣiṣẹ́ nínú owó promise and fail ìjákulẹ̀ lórí gbogbo nǹkan evil word ní ó ti yẹ yín sin ọlọ́dẹ̀ tí jẹ́ káwọn mọ̀ nínú Al-Qur'ani pé wala takshawhum wakshawni in kuntum mu'minun má bẹ̀rù wọn o wakshawni èmi Ọlọ́run ni kò bẹ̀rù in kuntum mu'minun tó bá jó nígbàgbọ́ òdodo the more you fear them the more ni wọ́n máa lapa nínú ìgbésí ayé ẹ nínú number one nǹkan tí ẹ̀mí èṣù fi máa ń wọ agbára èèyàn tó fi máa ń wọ ara èèyàn òun ni kí wọ́n máa wà terrify kó máa bẹ̀rù confam lèmi sọ fún ẹ wàá rí pé imagination máa ń ṣẹlẹ̀ tó bá ń bẹ̀rù gbogbo nǹkan tó ń imagine yẹn wàá dẹ̀ rí pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti rí ẹbí tí wọ́n wà Al-Qur'an ní parọ́ iná oyè ara kún wákọ́ bí inú ibi náà èṣù látara ọ̀nà èṣù àtàwọn companion wọ́n ń wò yín tẹ̀ lè rí wọn lọ́nà fi sọ fún ẹ pé wala takshawhum má bẹ̀rù wọn o àwọn wo oṣó àjẹ ẹlẹ́bọ lóògùn wọ tẹ́lọ̀ tó bá ti jẹ́ evil má bẹ̀rù wọn wakshawni èmi Ọlọ́run tí mo dá ẹni kó bẹ̀rù in kuntum mu'minun tó bá jó nígbàgbọ́ òdodo oyè yín sìn so ẹgbìyànjú ẹgẹ́ ti powder wa yìí ó wà effective gidi ẹ bá ti ṣe tán ẹ lè máa lọ all in one transformer caterpillar bulldozer then memory booster àwọn product wa ní bulldozer òun ṣiṣẹ́ fún fibroid àti kíni àti blockage tube caterpillar ṣiṣẹ́ fún ovulation problem ẹni tó fẹ́ conceive bákan náà ni caterpillar yìí dẹ̀ tún ṣiṣẹ́ caterpillar àti transformer àti miracle leaves tó bá lọ papọ̀ ọkùnrin tó pẹ́ kò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ weak erection low sperm count quick ejaculation premature ejaculation ó ti yẹ yín nísìn impotence àbí impotency akúra wọn fẹ́ pa nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n lò ní evil word lọ́hùn òun ò lè ṣe nǹkan kan mọ́ láyé tó bá ti sùn wọ́n ti ń lò lójú oorun then sorry to say gbogbo ìwọ tó bá masturbate lọ́kùnrin àti lóbìnrin ìwọ ọkùnrin tó masturbate tó ti sọ di kíní nínú tọ́ílẹ̀tì ó ń lọ nu o tó bá di táìmù tó fẹ́ máa lo nǹkan ọmọkùnrin yẹn láti bímọ láti máa enjoy ìyàwó ẹ nǹkan ọmọkùnrin yẹn kò ní lè pàfọ́ọ̀mù mọ́ o the sperm also kò ní wà quality mọ́ confam lèmi sọ fún ẹ torí wà àti ẹ̀mí èṣù lẹ́ ń ṣe nínú tọ́ílẹ̀tì ni wọ́n fi sọ fáwọn àtàwọn jẹ́ mùsùlùmí pé àwòsù bí kaminal hupsi wal kobais ká tó wọnú tọ́ílẹ̀tì
Ọlọ́run jẹ́ káwa mọ̀ pé èṣù inú tọ́ílẹ̀tì ó ń gbénu tọ́ílẹ̀tì. So ìwọ tó wá lọ masturbate ara ẹ lọ́kùnrin tó bá di time tó fẹ́ máa lò fún ìyàwó ẹ̀ wá pé ò ní ní ìjì fún sẹ́ẹ̀sì mọ́ dẹ̀ tó bá tó wá ní ìjì fún kó tó súnmọ́ ìyàwó ẹ̀ ó ti dálẹ̀ kó tó súnmọ́ ìyàwó ẹ̀ ó ti dálẹ̀ premature ejaculation ni wọ́n ń pè é. So evil word ni ìwọ àti àlìjọ̀nú tẹ ọjọ́ tí ń bára yín ṣeré lọ́jọ́ tó masturbate ìwọ nìkan ló pé kì í ṣe ìwọ nìkan ìwọ àtàlìjọ̀nú wá pé mo ń dùn mọ́ ẹ tó bá ṣe ọkùnrin ò ní balẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwọ obìnrin tó lọ ń lo kùkúmbà àbó lo vibrator infection ló fi ń ṣeré lọ́jọ́ tó bá bẹ̀rẹ̀ sí fẹ́ ṣètò ọmọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o dẹ̀ tún ní ùjì fún sex tóbìnrin wá lágbára òun tí a tún máa rí lójú oorun wọ́n máa gbé fọ́tò ẹni tó mọ̀ wá àbẹ́ni tí ò mọ̀ wá gbà míì infection nínú womb infection nínú womb infection nínú ovary nínú uterus lẹ́fìrí pé àwọn obìnrin tó pọ̀ jù láyé sí infection nítorí wà lára àkótó wà ní kíní kódé àwọn náà ló máa ń fa miscarriage. So ẹgẹ́ ti bulldozer wa ẹgẹ́ ti all in one yẹn ń wò ikú nìkan ni kò lè wò mo sọ fún yín gbogbo product wa ló dẹ̀ wà halal ló wà halal. So ẹ gbìyànjú ẹgẹ́ ti all in one ó wà effective gan cancer ni diabetics ni asthma ni àwọn àìsàn ńláńláńláńlá bẹ́ẹ̀ náà ni memory booster fọmọdé àbí fún àgbàlagbà wọ́n máa ń kó ìlà aka èèyàn mo gbé ẹ débẹ̀ nìyẹn o. wọ́n á kó ọpọlọ àgùntàn sọ́pọlọ àgbò wọ́n á kó ọpọlọ àgbò sọ́pọlọ àgùntàn bẹ́ẹ̀ ni so wọ́n á dẹ̀ néèmù ẹ̀ so wọ́n máa ń kó ọpọlọ èèyàn. So ẹ get memory booster fọmọdé ni àti fún àgbàlagbà ni ó wà effective púpọ̀ jù. Bákan náà ni ẹ get bulldozer then miracle leaf ewé ọ̀tọ̀tọ̀ 100 àti senna leaf àti má ìzẹ́mzẹ́m la fi preserve ó wà effective gidi. Ànábì ò ní sọ̀rọ̀ ìfẹ́ inú láyé ń tí kó ánilẹ̀ àwà gbogbo nǹkan táwọn bá sọ ọlọ́run ọba ló sọ. So ẹ gbìyànjú ẹ pè wá fún ike nínú ìṣòro both natural and spiritual problem. A ní ètò àwẹ̀ ta fi yanjú bùkátà àwọn èèyàn a ní ètò àdúrà ta fi yanjú bùkátà àwọn èèyàn a ní ètò sàárà a fi yanjú bùkátà èèyàn. Ọ̀tọ̀ ní sàárà ọ̀tọ̀ ní ìpèsè sàárà sádàkọ̀ ó ti yé ìsìn pé ok lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan lọ fi ṣe sàárà kì í ṣe pé à ń fi nǹkan nura o òun fi nǹkan nura ọlọ́ngbẹ fóníbàárà yẹn ó ṣe sàárà ò gbúdọ̀ yóò lè jẹ́ ń bẹ̀ kì í ṣe sàárà àlálì ló ń ṣe yẹn o sàárà ẹ̀bọ ló ń ṣe sàárà ìfúwọ̀dù ló ń ṣe kó fi núra àbò gbàdúrà sí nǹkan tó fẹ́ fáwọn èèyàn jẹ ó tún wá tutọ́ sí sàárà ẹ̀bọ ló ń ṣe. So gbogbo ọkùnrin tó bá nípe ní níjà kiri nǹkan ọmọkùnrin ẹ̀ ò lè pàfọ́ọ̀mù dáadáa dẹ̀ ó ní ǹjẹ́ ò bẹ́ẹ̀ mo lè fún ní kíní bí. Eléyìí kò ní gbà ó fẹ́ gbà síbẹ̀. So ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ọkùnrin tó pé nǹkan ọmọkùnrin ẹ̀ kì í lè mọ́ dáadáa aróbòsá ń dà láàmú ìdákọ́lẹ̀ ń dà láàmú ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì orógbó gbígbẹ tó pọ̀ aróbòsá ìdákọ́lẹ̀ alẹ́ kò lè perform dáadáa mọ́ ẹ gẹ́ẹ̀tì kí ni o ẹ gẹ́ẹ̀tì orógbó gbígbẹ ẹ gẹ́ẹ̀tì ọ̀tá inú ìrókò àti ọmọ atare lọ́pọ̀lọpọ̀ àti kànáfùrù nǹkan mẹ́rin ni orógbó gbígbẹ ọ̀tá inú ìrókò ọmọ atare ẹ máa fẹ́ fùlùfùlù ẹ̀dànù ọmọ atare nìkan pẹ̀lú kànáfùrù ẹ máa lọ gbogbo ẹ̀ papọ̀ kí ọkùnrin kó máa fi mu ẹ̀kọ́ gbóná bí sínú láì tààlà nǹkan ọmọkùnrin ẹ̀ yóò mọ lọ dáadáa ni ó máa ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ yá ó máa ṣe déédéé pẹ̀lú lọ́dọ̀ ìyàwó ẹ̀ dáadáa. So ọlọ́run á gbàdúrà wa ọlọ́run ní dá wa láàmú gbogbo ẹni tó bá ní ìpèníjà share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ gbogbo wọn tó bá ní ìpèníjà ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Mo dẹ̀ sọ fún wa gbogbo ẹni tẹ́ ń ṣe sádàkọ̀ rẹ̀ látòrí àfáwà Yusuf Tajudeen àtẹ̀yẹta àwọn orúkọ tẹ máa ń dá sétò àwọn ọmọ aláìní àti ètò àwọn opó àti fún ìlọsíwájú nínú ẹ̀sìn tẹ́ fi nǹkan tẹ́ lágbára tẹ́ ń fi sínú àkáǹtì àwọn ọmọ aláìní less privilege account ẹ máa ga sí ni ẹ ní wálẹ̀ gbogbo mo fẹ́ yín ọlọ́run bá yín fẹ́ mo kọ̀ yín ọlọ́run bá yín kọ̀ orílẹ̀ ayé àtàlùkẹ́ àmọ́ ọlọ́run ṣe fẹ́mi àti yín ẹ wà máa bẹ nínú ìkẹ́ ọlọ́run ọba títí láéláé gbogbo ẹni tẹ́ ń bẹ nílùú òyìnbó ẹ̀kẹ́ èrò kò délé ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú ọlọ́run gbàdúrà yín
innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní o ẹ gbìyànjú ẹ̀fìn kó tẹ́bẹ́ lágbára sákàǹtì àwọn ọmọ aláìní ẹ̀dẹ̀ ṣíà fídíò yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ mo dẹ̀ sọ fún gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń dálọ́lá tọ́lọ̀ ń ránṣẹ́ tẹ́ ń gbádùn program wa tẹ́ ń lo àwọn nǹkan tá ń kọ yín tẹ́ ń ba bẹ́ẹ̀ tẹ́ ń ra àwọn product wa tẹ́ ń ba bẹ́ẹ̀ a ní di ig slot àti umura slot ní organization wa ẹ fi tawá lọ́rẹ aláwọn èèyàn ẹnìkan ò kí ń jáwá dé you can hear Global Dahiratu Dhikrlahi Islamic Organization. O ti understand? So a ní di ajé àti umura ẹ fi ta wá lọ́rẹ ẹnìkan ò kí ń jáwá dé so aláwọn èèyàn tá máa fún á dẹ̀ máa jẹ́ sádàkọ̀ fún yín ẹlẹ́kẹ̀jì dẹ̀ ní ìyàwó mi ò tí ì lọ ájì èmi náà ò tí ì lọ ẹ rí àmọ́ kì í tẹ ìyẹn kọ́ ló mátà bí kò ṣe pé àwọn èèyàn ta ní aláwọn arúgbó aláwọn èèyàn ta nídìí láti máa fún kí organisation wọn náà yín náà fi support ẹ pé àfa òkè mo fún organisation yìí ní ájì méjì mo fún organisation yìí ní ájì mẹ́ta so kẹ máa ṣe bẹ́ẹ̀ so ọlọ́run àgbà sádàkọ̀ ni kò mí nì ẹ ti understand ní sìn èmi máa ń sọ kíní kan ẹni tọ́lọ́run bọ̀ bá ní bọ́mọ́ ó máa pa ni o so a máa ń ṣe eléyìí láti lè jẹ́ káwọn tí ò ní káwọn náà máa wà happy kún dédé rí ájì lójijì ẹ wo àwọn ètò àwọn ọmọ aláìní àtàwọn opó tẹ́ ń ṣe yìí gbogbo bàtà bá ń fún wọn ní nǹkan every month inú wọn náà máa ń dùn wọn máa ń wà happy wọn máa ń wà okay so account number ní fáwọn ọmọ aláìní àtòpó àti ìlọsíwájú fẹ́sìn 0123214254 account number fáwọn aláìní 0123214254 lẹ́ẹ̀kan sí account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní o ọlọ́run àgbàdúrà wa gbogbo ẹni tó bá nídìí nọ́mbà wa tó ní béèrè kan sí kejì nọ́mbà wa wà lórí ibẹ̀ yẹn 0123 àbí +27612956389 fóònù nọ́mbà wa nìyẹn +27612956389 ọlọ́run àgbàdúrà wa àárín bá ti ṣe àárọ̀ náà gbégbà gbogbo ẹ̀yin tẹ́ wà lórí online tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ padà wo fídíò yìí àtẹ̀yin tẹ́ wà lórí ìṣòro kan sí kejì àtẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó wọn ní fòkú yín ránṣẹ́ sílé ẹ ní wálé lọ́wọ́ lófo ẹ máa bẹ nínú kẹ́ ọlọ́run bá títí láéláé gbogbo nǹkan tẹ́ ń bèrè lọ́wọ́ ọlọ́run á ṣe fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà nàìjíríà tẹ́ wà lù mí náà tẹ́ ń wò wá tẹ́ tún padà wo fídíò yìí gbogbo mo fẹ́ yín ọlọ́run bá yín fẹ́ o mo kọ yín ọlọ́run bá yín kọ́ orílẹ̀ ayé àti tàlìkẹ́ àwọn ọlọ́run ṣe fẹ́mi àti yín ẹ máa bẹ nínú kẹ́ ọlọ́run bá títí láíláí Allahumma salli ala sayyidina Muhammad salata tunajjina biha min jamil awali wala afati wa tuqaddilana biha jamil ajat wa tutahhiruna biha min jamil sayyiati wa tarfa'una biha indaka ala darajati wa tuballighuna bi aqsal gayati min jamil ayrati fil ayati wa badal mamat wa alali wa sabi wa sallimu taslima gbogbo ẹ̀yin tó gun èṣù ń dà láàmú gbà tú sílẹ̀ láti sìn báwọn mi ṣe mọ́ sọ tó ráyè Yorùbá mi Ọlọ́run tú yín lẹ̀ ẹ bọ́ nínú ogun èṣù ẹ bọ́ nínú ogun wàhálà ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú wa'adallahu lazina kafaru bigayzihi lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza wa'adallahu lazina kafaru bigayzihi lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza wa inna jundana lahum al-ghalibuna wa inna jundana lahum al-ghalibuna Allahu waliyyul lazina amanu يخرجون من الظلمات إلى النور والذين كفروا أولياء طاغوت يخرجون من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون أفكرت إن الله تبدك والله أسلم ما في السماوات وما في الأرض طاعا وكريا وإليه ترجعون طاعا وكريا وإليه ترجعون يا أيو يا قيوم يا أيو يا قيوم يا هو يا لطيف يا باقي يا الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم lọ́mọ lálẹ́ pé gbogbo ìgbà tó bá ti fẹ́ sùn tó bá mọ súrọ́tù lè wá kí ake máa ké ìsáwákà kó tó wọlé lọ sùn ó máa ń lé òṣì jìnnà ni ó máa ń lé poverty jìnnà ni a máa ké súrọ́tù lè wá kí à fún gbogbo yín nísìn ẹ sì máa ṣe ámì nǹkan tó bá wá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àwọn opó ló ń lò ó àwọn ọmọ aláìní la fi ń tọ́jú ètò ìlọsíwájú ẹ̀sìn kákun mọ́sálásí kí mọ́sálásí nídìí nǹkan la fi ń ṣe
farabalẹ̀ kó gbọ́ Suratul Waqi'a nǹkan tó ń jẹ́ poverty tó ń jẹ́ òṣì kọ́lọ̀mbá lè jìnnà. A'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim idha waqa'atil waqi'atu laysa liwaqi'atiha kasibatu afdatu rafiya إذا رجت الأرض رجا وابسط الجبال باسا فكان سواء من باسا تسوى ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشامات ما أصحاب المشامات وسابقون أولئك المقربون في جنة النعيم سلة من الأولين وقليل من الغاهرين على سرور موضونة متكئين عليها متقبلين يطوف عليهم ولدان مولودون بأكواب وبرك وكأس من معين لا يصدعون ولا يوصفون وفاكهة مما يتيارون ولا من طير مما يشتهون وأرنين كمثال اللؤلؤ المكنون كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا كلا سلام وأصحاب اليمين ما أصحاب اليمين في الصدور ممدود وظل ممدود وظل ممدود وماء مشكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفروش مرفوعة إن أنشأناه إنشاء فجعلناه أبكارا ربنا تراب الأصحاب الشمال ما أصحاب الشمال في السموم وميم وصل يوم لبد ولا كريمين وكانوا قبل ذلك مترفين وكانوا ينصرون على إنش العظيم وكانوا يقولون إذا ميتنا وكنا ترابا وإذا أن المباشرون أو هابون الأولين قل إن الأولين والآخرين لا مجمعون إلى ميقات يوم المعلوم ثم إنكم يدعون المكاسبين لكلنا من سجار من سكوم فملئون من البطون فشربون عليه من الأميم فشربون شرب لي أنسى وصل يوم الدين لكنكم والله صدقون أمرتكم تمنون تتعلقون من أهلكنا نحن قدرنا بين كل موتى وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم ونسيئكم فيما لا تعلمون ولقد علمتم أن ستعلمون لولا سكرنا فلتم ترسلون تسرعون أمنا نزاريون لو نشاء لجعلناه طما فصليتم تفكرون إن المجرمون بل نحن مريمون أفرجنا الذين تشربون أنفسنا زيتون سجرة من المنشون نحن جعلنا تذكرة متاع للموقنين فسبح باسم ربك العظيم فبأصل الحديث أنتم مجنون وتجعلون رزقا كما كنتم تكسبون فلا الله إذا بلغت ليولكم وأنتم إذ تنصرون ولا نقرب إليكم منكم ولكن لا تبصرون. إنه لقرآن كريم في كتاب المكنون لا يمس إلا المطهرون تنزل من رب العالمين أفبأصل الحديث أنتم مجنون وتجعلون رزقا كما كنتم تكسبون فلا الله إذا بلغت ليولكم وأنتم إذ تنصرون ولا نقرب إليكم منكم ولكن لا تبصرون فلا الله إن كنتم غير مدينين ترجون إن كنتم صادقين فمن كان من المقربين فراه ورآن وجنة النعيم ومن كان من أصحاب اليمين ومن كان من أصحاب اليمين ومن كان من الضالين فنصر من يمين وتسلية الجحيم إن هذا لهو الحق اليقين فسبح باسم ربك العظيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لها عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها صيحة وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سلموا أذنة ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكسبنا وقلنا من أرسل الله من شيء يأتي الأمر الكبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقوا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسيروا قولكم وجاروا بنا علم بساط الصدور وأسير قولك وجاروا بنا علم بذات الصدور وأسير قولك وجاروا بنا علم بذات الصدور ألا يعلم من لك ولا طفل عبير والذي جعل لكم الأرض وسنولا فامشوا في مناكبها وكل من رزق وإليه النشور أمنتم ما في السماء أن يصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم ما في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف النصير ولقد كذب الذين من قبلهم فكيف كان النكير أولم يروا إلى طير فوقهم صافات ويكبتن ما يمسكون إلى الرحمن إن بكل شيء بصير أمن هذا الذي يجد لكم ينصركم من دون الرحمن إني لكافرون لا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفما يمشي مكبا على وجهه أعداء ما يمشي سويا على صراط المستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي سرعكم في الأرض وإليه تشارون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رآه زلفة سيئت وجوه الذين كفروا وكل هذا الذي كنتم تدعون قل أرأيتم إن هلكني الله وما معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا
fàmáyà ti kún bí máa ìmọ̀ yìí ọlọ́run wọlé akún fẹ́ akún mẹ́jẹ̀jọ tá a máa ké sí i gbogbo etí tó ń gbọ́ àdúrà yìí gbogbo ojú tó ń wò wá báyìí àtọ́jú tá padà máa wò ó oore ọlọ́run àánú ọlọ́run kó máa bá yín bisimilahi rahmani rahim badi samawati wal ardi wa isa qada amran fa inma yaqulu lahu kun fayakun inna masala isa inda allahi kama sali adama alaka min turab isma qala lahu kun fayakun qalat rabbi ana yakunu li waladun wa lam yamsasni basharun qala kazalika allah yaluku ma yashau isa qada amran fa inma yaqulu lahu kun fayakun huwa allazi alaka samawati wal ardi bil haqqi wa yawma yaqulu lahu kun fayakun wa inma qawluna li shay'in man kana allah ayatagiza min waladin subhanahu iza qada amran fa inma yaqulu lahu kun fayakun wallazi yuhyi wa yumitu iza qada amran fa inma yaqulu lahu kun fayakun wa inma qulna li shay'in wa ana qulu lahu kun fayakun wallazi yuhyi wa yumitu iza qada amran fa inma yaqulu lahu kun fayakun inma amruhu iza arada shay'an ayaqulu lahu kun fayakun fasubhanallazi bi yadihi malakutu kulli shay'in wa ilayhi turja'una allahumma salli ala sayidina muhammad wa ala ali sayidina muhammad kama sallaita ala sayidina ibrahim wa ala ali sayidina ibrahim fil alamin innaka hamidum majid allahumma barik ala sayidina muhammad wa ala ali sayidina muhammad kama barakta ala sayidina ibrahim wa ala ali sayidina ibrahim fil alamin innaka hamidum majid ashhadu an la ilaha illa allah ashhadu an la ilaha illa allah wa ad'u la sharika allah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lahu mulku wa lahu amdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al mursalin wa alhamdulillahi rabbil alamin ọlọ́run jẹ́ aṣoríire àmín ya Allah.